lẹ́ẹ̀kan sí báyìí kó tó di pé rally wa máa bẹ̀rẹ̀ ní ìsìnkàn roundabout ní Àkúrẹ́ ní Ondo State òun la wà live and direct òun la wà ní ìsìnkàn roundabout bro ọ̀tẹ́jọ́ kílẹ̀ fẹ́ bá àwọn ọmọ Yorùbá sọ. Actually, wọ́n ti wọ ẹ̀sọ́ tó ní sọ lẹ́ẹ̀kan. So I've said enough. So gọ́mọ̀ sọ ní pé káwọn ọmọ Yorùbá ká jáde, as you can see àṣeyìn jáde ni ìyàtọ̀ àjẹ́ tító. So this is time for our independence. Àfẹ́jádúró we want enough. Most of the country were beside us tá a mọ̀ wọn tó wá tó dẹ̀ wà develop. Example like Benin Republic wọn tó Èkìtì. Finland or Togo, even Ghana is just a bit little more than Lagos. So we bought the population. Yoruba is more than 60 million people. So you bought the country, and that is the country. So this is time all the Yoruba energy come out united. And that is why united tell me gan. Torí pé ìjà yìí ìrìnàjò ètò àlè wà lọ́dà anybody mọ́. That is just it. Kí lẹ rí sí bóyá àwọn ẹlòmíì lè máa bẹ̀rù pé bóyá ọlọ́pàá máa disturb wọn ibà yá mi kankan kí lẹ rí sí sà. No, wọ́n ní láti bẹ̀rù. Most of our forces tó wà around us Yorùbá ni wọ́n. Even àwọn coordinator àti lọ rí commissioner of police lánàá àti lórí wọn rẹ̀ ni pé kò sí problem. Commissioner of police himself is a Yorùbá. Commissioner of police Ondo State ọmọ Yorùbá ni. Ó di understand kan tó ṣẹlẹ̀ country yìí. So wọ́n ní láti bẹ̀rù. This is just a peaceful rally. Peaceful rally ni. So ẹni láti bẹ̀rù kẹ́ jáde kẹ́ ẹ support wa. That is it. Ẹ ṣé gan ni sà. Ẹ ti gbọ́ ẹnìkan ló sọ̀rọ̀ báyìí ẹni tó wà live on the ground ní ìsìnkàn roundabout kò sí pé bóyá ọlọ́pàá kan disturb anybody àwọn èèyàn lẹ́rí tó ń tò tí wọ́n ń gba aṣọ yìí ó nìyẹn Mr. Moniyi òun ló wà lọ́ọ̀kan yẹn Mr. Moniyi lélẹ̀ àwọn coordinator wa òun àwọn lélẹ̀ Mr. Moniyi so kò sí pé kíní aṣọ làwọn èèyàn kan títí tí wọ́n ń dù láti gbà ẹ̀rí kò tó kọ sí pé wọ́n ní ọmọ Odùduwà àwọn èèyàn ló gbé flag dání live ní ìsìnkàn roundabout òun la wà yìí ẹ wo ibi tí èrò ti tò láti wájú ìbà títí tó fi dé ẹ̀yìn lọ́hùn ò ní mi dùn pé ẹ̀yìn náà rí èrò ló tò láti ẹ̀yìn níbà yìí láti ibi tẹ́ni yẹn ti wọ green lọ́ọ̀kan tẹ́ni tó gbé báàgì rẹ́ẹ̀dì tó ń lọ yẹn títí tó fi lọ sálẹ̀ báyìí èrò ló tò live la wà ní ìsìnkàn roundabout ẹ máa bá wa ká lọ. láìpẹ́ ìwọ́de ò ní pẹ́ bẹ̀rẹ̀ mọ́ this is 9:23 ní ìsìnkàn roundabout live 9:23 ẹ jẹ́ bá a share káwọn èèyàn mọ̀ pé rally wà lẹ́nìí ẹni tó bá dẹ̀ wà ẹ sì lè máa bọ̀ rally ò sì bẹ̀rẹ̀ ẹ sì lè máa bọ̀ bó bá bẹ̀rẹ̀ gan ẹ lè bá wa ní location níbikíbi tá a bá wà a máa jẹ́ kẹ́ mọ̀ ìfúngan àwọn ọlọ́kadà gan àwọn gan join. How go dey our father's land wey we say we be slave wey dey enslave us our father's land so we are here now to tell everybody say we don dey kampe Yorùbá nation don stand we don fight for you no be say you don fight don carry something about wetin we dey do say we dey tell them their mind wetin their mind say na Yorùbá nation na im we need so na why we dey here wey we keep dey here wey we gada dey here tell them say Yorùbá nation na. Ìbéèrè tèmi fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ṣé ìlú Àkúrẹ́ nìkan ló fẹ́ ṣe rally ni àbí àwọn ọmọ Yorùbá àbẹ́wò. kì í ṣe ìlú Àkúrẹ́ o gbogbo ilẹ̀ adúláwọ̀ ni láti Kogi láti lọ ipò àwọn kan tó wà ní tí ò sí nílùú Nàìjíríà yìí wọ́n wà ń bẹ̀ tán wà ń bílẹ̀ ní láti jà fún òmìnira ilẹ̀ Yorùbá. ẹ ṣé gan ni sà ní mi dùn sà òun lẹ ti gbọ́ lẹ́nu ẹjọ́ kí lórúkọ yín sà. orúkọ mi ni ọmọọba Adéníyì láti ìlú Oǹdó tàwa Ìfábùsù yìí. òun lẹ ti gbọ́ lọ́wọ́ ọmọọba Adéníyì òun ló ń sọ ní live ní ìsìnkàn roundabout ní Àkúrẹ́ tó bá ti ń bọ̀ ẹ ṣáà kàn béèrè ìsìnkàn roundabout it's a very popular roundabout ní Àkúrẹ́ kò ní ṣì rárá òun la wà ní ìlú Àkúrẹ́ ní Ondo State
ìṣọwọ́ tí àwọn èèyàn tẹ̀ fi ń tò láti gba aṣọ inú mi tẹ̀ ń dùn sí gidigidi gan ẹ wo èrò bọ́n ṣe tò tó láti odidi ibà ìdẹ́yìn lọ mẹ́ẹ́n wà ó jẹ́ ní tó dùn mọ́yàn nínú ẹ wo bánà wa orílẹ̀-èdè Yorùbá no Nigeria election in Yorùbá territory in 2023 òun gangan ni. Kò sí nǹkan tó máa tẹ̀lé ní nǹkan ayọ̀ náà ló máa tẹ̀lé ìrètí ayọ̀ là ń fẹ́ látàrí ẹnu ẹ̀rí lè rí kan lọ́wọ́ wa nǹkan àwa fún ìkéde ìrọ̀rùn ìfọkànbalẹ̀ kò sí bóyá ìtàjẹ̀ sílẹ̀ kò sí pé kí ló tó dáàbò fún wa ìdí nìyẹn tí a fi jáde káwé pé ìdí nìyẹn agbọ́dọ̀ jáde ká fi èrò ara wa hàn láti mọ nǹkan tí ó wà ní ọkàn wa. àrètò ní àwọn ìgbà nígbà tó pé táwọn fẹ́ ṣe irú àwọn ìwọ́de báyìí àwọn èèyàn máa ń fún àwọn èèyàn ní bí àgbà ilé náà jẹ́ ìṣòwò ọkọ̀ ẹgbẹ́ ilé yín o ṣé kò jẹ́ pé. kò sí ìlú bẹ̀ yẹn o ọ̀fẹ́ ló kò ní o gbogbo àwọn àtàwọn ọ̀fẹ́ ló kò ní o ìfẹ́ àti ayọ̀ la fi jà fún òmìnira wa yìí kò sẹ́ni lẹ́ni gbọdọ̀ lé náwó gbé mi báyìí ni mo fi nǹkan báyìí sílẹ̀ bí mo ṣe wà yìí nǹkan tí mo bá ní màá fi sílẹ̀ nítorí ọ̀gá mi kọ́ náà ti bẹ̀rẹ̀ tó bá ní màá fi sílẹ̀ láti lọ sí ilẹ̀ lérí wa yìí wọ́n ti jẹ́ nìyẹn. orúkọ ilé ẹ̀kọ́ sí ẹ̀jọ̀ tó lórúkọ yín. ẹ ṣe ibo ni tó sì wà kó wá gba. àṣẹrúgbọ́n àgbà so kí ni kókó ohun tẹ̀yìn gan wá ṣe níbí lẹ́nu gan àìsàn. mo wá pé ká lọ jàre òmìnira Oòduà nation yìí torí Nàìjíríà ká wà wọ́n ti rẹwà jẹ jù so a lè fẹ́ dá dúró. ẹni pé wọ́n ti rẹ́ yín jẹ jù àwọn olórẹ́ yín jẹ. àwọn olórẹ́ yín jẹ. ìjọba Nàìjíríà ni àwọn Haúsá Fúlàní. ẹ jọ kí ni ọ̀nà tó fi rẹ́ yín jẹ ẹ jẹ́ ká bá sọ fáwọn ọmọ Yorùbá kí wọ́n gbogbo gbọ́. ẹ̀tọ́ wa àwọn ló ń jẹ́ akàwé graduate ní kò síṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ graduate ní Nàìjíríà wa ní Yorùbá wa kò níṣẹ́ bẹ́ẹ̀ tó bá jọ̀dọ̀ Ọlọ́run wá fún níṣẹ́ wá fún ní ọ̀gá ṣùgbọ́n lọ́dọ̀ wọn bí kò sí iṣẹ́ kò sí oúnjẹ kò sí anything olè ti pọ̀ fún wa náà ti pọ̀ tó a dẹ̀ ní láti dá wa ìkọ́tà dẹ̀ ló tó wa ní Yorùbá nation wa yìí. ṣé ẹ dẹ̀ rò pé àwọn tó tukọ̀ ìjà fún Yorùbá nation yìí ẹ dẹ̀ lérò pé àwọn eléyìí nǹkan tó ń ṣe yìí kò ṣe tó rà pọ̀ra ó ṣe tó ń ṣe yìí. no gbogbo alájọṣe ò kì í ṣe pé bóyá àwọn kan ní gbogbo wa àwọn tó wà nílé náà wá jọ ẹ̀ wa ẹ jẹ́ ká jọ jà fún because tí ìrẹ̀ náà bá dé gbogbo alámájọ jà àǹfààní ẹ̀ àǹfààní gbogbo ọmọ Yorùbá ni ẹ jẹ́ ká sọ̀pọ̀tì ẹ̀. ẹ jọ kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí sà. orúkọ mi ni Akínyẹmí Akínbọ́dé Frank látàkúrẹ́. ok ẹ ṣe gan ni sà látẹnu Akínyọmí lẹ ti gbọ́ yẹn ní Àkúrẹ́ o. mo rí i pé àìní jẹ́ bí àgbàlagbà. bẹ́ẹ̀ ni àwọn bàbá wa. tó wà níbí jọ̀wọ́ kí ló jẹ́ pé ẹ̀yin àgbàlagbà náà tó ẹgbẹ́ àwọn ọmọdé gbé àwọn ọmọdé ṣe àwọn ọmọdé àwọn àgbàlagbà kí lè kílẹ̀ yín kan wá ṣe níbí gẹ́gẹ́ bí àgbàlagbà. ṣe orúkọ mi ni Táyọ̀ Adélọ́wọ̀ ọmọ bíbí ilẹ̀ Yorùbá tó ń ṣe Oǹdó state ní ìwọ́n ló lára ìlú tó gbójú nínú àbí tó ní ìṣòwò ọkọ̀ ìdẹ̀ tọkọ̀ ìṣòwò ọkọ̀ mo ti lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ìtàn tí mo bá lẹ̀ nígbà tó ń bí ní 1965 mo bá àtọ́lẹ̀ kó wọ́n gbòmìnira Nàìjíríà 1960 mo láti gbà tó ti gbòmìnira yẹn bí eré kó gbòmìnira ẹjọ́ ni òsì fẹ́ mọ́ láàrin ẹ̀yà tó gbòmìnira àwọn bíi Ìnáòrò Awólọ́wọ̀ bàbá Balewa Ahmadu Bello àwọn ló gbòmìnira Nàìjíríà ṣùgbọ́n láti ìgbà tí àwọn bàbá wọ̀nyẹn ti kú kò sífẹ́ láàrin ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta mọ́ ẹ̀yà kan ló ń ṣèfẹ́ nù wọn. ẹ jọ sáà ẹ má bínú kí nìdí tí ó ti sífẹ́ láàrin ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta mọ́. yóò sì torí pé Yorùbá gbéra ọlọ́ọ̀kẹ́ ọya aṣèkáràkátà aṣòwò ń bẹ̀ kò sí wàhálà ṣùgbọ́n táwọn bá wá síbi wá ṣòwò nípa ní ìjà bí ìjà wọn bá wà á jà tó dẹ̀ tẹ́ wa nú ibo wá sílẹ̀ Yorùbá wá ṣòwò àwa wọn jà wọn pa wá ṣùgbọ́n àwa kọjá sọ̀hún sí wọ́n bẹ̀ sí pa ọmọ wa kí ni díẹ̀ wọ́n ní wọ́n fẹ́ràn wa mọ́ díẹ̀ ká fi kóra wa jọ nílẹ̀ Yorùbá nìyẹn pé ká gba nation tiwa ká dájú. kí wá ní ìdánilójú pé nation tẹ́yìn ń jà fún ìgbọ̀ngàn tábà gba nation yìí àwọn òpin tá à ń sọ̀rọ̀ nípa èyí gbogbo kí ni ló máa rí ìlú sí. torí pé Yorùbá bá ti jẹ́ ẹ̀jẹ̀ kan ní àwa Yorùbá àti ìmára wa jà
a kì í bára wa jà lẹ̀ Yorùbá a nífẹ̀ẹ́ ara wa a nífẹ̀ẹ́ àlejò àwọn òyìnbó wá láti ìlú wọn nílùú òyìnbó wọ́n wá sẹ́tù síbi wọ́n ṣòwò àsùn àjí Haúsá wà bí wọ́n sùn wọ́n jí ṣùgbọ́n àwọn ìyẹn wa tó jẹ́ Yorùbá tó lè jọ ya fún wọn bá lọ nípa wọn pa wọn tó ń gé wọn pa wọn ìdí ẹ̀ ká fi sọ pé àfẹ́ báwọn ṣe pọ̀ mọ́ nìyẹn. a rí i pé ní gbogbo èyí ní àwọn àgbààgbà Yorùbá kan náà sọ wípé àdá ẹgbẹ́ àwọn ò sọ̀rọ̀ pé ká dá Yorùbá jù sílẹ̀ wọn àwọn sọ pé ká ṣe àtúntò orílẹ̀-èdè Nàìjíríà but àwọn onígbàgbọ́ pé tá a bá ṣe orílẹ̀-èdè Nàìjíríà eléyà á jẹ́ kí gbogbo òṣèlú tá à ń kojú yìí á níyanjú. ẹ ṣe àtúntò tí àwọn àgbààgbà kọ̀ọ̀kan sọ yẹn wọn jáde síta wọn lọ sí lòdì kejì wọn kúrò nínú wọn ẹni bá dé Nàìjíríà ti tóbi ìfẹ́ ò sí láàrin wa because gbogbo tó ń rò yẹn kò lè ṣẹlẹ̀ mọ́ nígbà àtijọ́ ló lè ṣẹlẹ̀ ìlú kan sí population tó wà bẹ́ẹ̀ kì í ṣọ̀rọ̀ 10 million ojú wọn ò rí àwọn àṣẹ local government àwọn kan wà nínú Nàìjíríà local government tí ọ̀nà ò débẹ̀ tí ò rí iná lò káwọn kan kówó yẹn sápò ṣùgbọ́n tá a bá ti pọ̀ jù wọn ìjọba ò lè mójútó wa mọ́. yàtá ń jà yìí náà a rí i pé àwọn Yorùbá náà wọ́n wà láwọn tó ti ṣe alákòóso orílẹ̀-èdè Nàìjíríà náà ṣé ká sọ pé àwọn yẹn ni òṣèlú ẹ̀kọ́ ṣe ni because ó dà yìí pé ẹ̀ sọ pé àwọn kan ni ò fẹ́ kí Nàìjíríà da àwọn kan ni ò tó Nàìjíríà tó a rí i pé a ti rí àwọn ọmọ ilẹ̀ Yorùbá náà tó ti ṣe orílẹ̀-èdè Nàìjíríà kí wàá ní ká wá sọ pé ìgbà tó ṣe nígbà yẹn ṣé wọn ò ṣe tó ni. ṣé àwọn Yorùbá tó ṣe ààrẹ orílẹ̀-èdè yìí àwọn Yorùbá tó ṣe ààrẹ orílẹ̀-èdè yìí nínú ìjọba alágbádá Olúṣẹ́gun Ọbásanjọ́ onìkan la rí ó dẹ̀ ṣe dáadáa ó kó Ìgbò mọ́ra ó kó Haúsá mọ́ra wọ́n jọ ṣèjọba kò sí wàhálà geere tí àwọn Haúsá débẹ̀ ni wọ́n ń ṣe ìfẹ́nu wọn tẹ́ bá wo ṣọ́ọ̀ṣì orílẹ̀-èdè yìí nísìnyí gbogbo àwọn tó jẹ́ ọ̀gá látòrí director port authority custom Haúsá náà kó síbẹ̀ kò sí Ìgbò mẹ́ kò sí Yorùbá mẹ́ wọ́n wá ṣèkó tó wọ́n tó bá lọ wájú IG Haúsá ló wà mẹ́ tó bá lè sòtọ́ fún wọn wọ́n ṣèfẹ́nu wọn. tọ́ba tí wàá wò ó àwọn èèyàn àwọn òmòye sọ wípé tọ́ba wò ìrírí wa gẹ́gẹ́ bí ọmọ ènìyàn ìrírí pé àwọn èèyàn ń jà fún orílẹ̀-èdè tọ́ba wò ìrírí pé ìrírí kò jẹ́ ẹjọ́ pé kò fi bẹ́ẹ̀ sùn wọ̀n pé àwọn èèyàn jà fún orílẹ̀-èdè ẹ̀yìn ẹ̀kọ́ tọ́ba da ṣe rò pé ìgbé tá à ń jà yìí ó lè dá fún tó máa dá fún n tí à ń pàtì fún yìí ó máa dá orí ìgbà àtijọ́ nígbà tó dúdú tí mọ́tò tí ì sí wọ́n fẹsẹ̀ rìn lọ sí lùdú kejì lọ́nọ́jà lọ́ra kan nígbà tí a bá dé wọ́n lè má dẹ̀ wá lọ́rùn lọ́dún kan ọdún méjì ṣùgbọ́n tó bá ṣe díẹ̀ sí á tẹ̀ wá lọ́rùn torí pé àwa Yorùbá lè ṣiṣẹ́ a lè múra wa a lè ṣòwò a lọ sí lùdú kejì a lọ ṣiṣẹ́ àwọn èèyàn mọ̀ pé Yorùbá ń ṣiṣẹ́ a lè ṣiṣẹ́ iṣẹ́ àgbẹ̀ tí wọ́n pariwo ànílẹ̀ ilẹ̀ wọn ò ní ìgbà fertilizer ṣùgbọ́n àwọn Haúsá tó ń ṣe ìjọba lónìí wọ́n kó màálùú wọ́n kó wá sórí ilẹ̀ wa wọ́n ń jẹ oko wa èmi jẹ́ rí odókò ẹ̀gẹ́ wọ̀ jẹ́ eré rẹ̀ mẹ́. ká tó fi ilẹ̀ sà kí ni gẹ́gẹ́ bí àgbàlagbà láàrin àwọn tó wá ṣe ìwọ́de ilé yìí kí ni ìgbéradì láti rí pé ìwọ́de yìí kò níjà nínú kò ní wàhálà kò ní gbogbo síjà ọkàn. ṣé ìjọba Ondo State àti àwọn gómìnà ilẹ̀ Oòduà wọ́n ti sọ kò síjà wọ́n ní ká lọ ṣe ìwọ́de pé afẹ́kọ̀ọ́ òmìnira o wọ́n bá dẹ̀ ti rí wa pé afẹ́kọ̀ọ́ òmìnira àjà àti oníjàgídíjàgbá Yorùbá nífẹ̀ẹ́ àlejò àwa fúnra wa àbára wa jà ẹ̀rí àdá ẹ̀rí ìbọn lọ́wọ́ wa tó tí àwọn kan bá wa jà bí àwọn agbófinró àwọn ló wá dá wa lálẹ́ ṣùgbọ́n àjà à ń bẹ̀bẹ̀ pé kí ìjọba àgbáyé kan fún wa ní òmìnira Oòduà Republic nation. ẹ jọ ká tó fi yín ní sílẹ̀ sà àwọn kan ń béèrè fún restructuring kí láàmú ọ̀rọ̀ tẹ́lẹ̀ fún wọn lórí restructuring. restructuring yẹn ò lè ṣiṣẹ́ mọ́ níbi tá a ti dé torí mo ti sọ síwájú pé kò sí ìfẹ́ mọ́ láàrin wa ìgbà tí restructuring ń ṣiṣẹ́ ìgbà yẹn àti ìpọ̀ ṣùgbọ́n nísìnyí kò sí Yorùbá kankan lókè ọ̀yà mọ́ tó ń ṣòwò mẹ́ gbogbo àti darí wálé ìṣàbí bèrè fún òmìnira wa nìyẹn. ẹ ṣe gọ́ni sà ẹ jọ kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí. Adélóyè ìbílẹ̀ Yorùbá Ondo State ẹ ṣe gọ́ni sà láti ẹnu bàbá Táyọ̀ Adélóyè lẹ ti gbọ́ yẹn o láti ìlànà Oòduà lórí rìpọ́ọ̀tù yìí o àwọn ni wọ́n ti sọ̀rọ̀ yẹn o àwọn èèyàn Yorùbá nation lọ́fẹ́ ẹjọ́ sà kí ni ẹ lè àmọ̀ràn tẹ́lẹ̀ fún àwọn Yorùbá lórí rálì tàfẹ́ ṣe sà. wọ́n ní àmọ̀ràn lẹ́yìn pé everybody ready àti lọ ẹja pín kó ká máa lọ́rùn lọ sí ẹ̀. kí ni ìdáyìn fèsì kó ká pín kí ni ẹ rí tẹ̀sí sọ bẹ́ẹ̀. ìyá yìí ti pọ̀ jù wọ́n sì ní iṣẹ́ wá dàbí ọ̀lẹ ní Nàìjíríà ká wà yìí. ẹ̀yin tó ń ṣiṣẹ́
lójú méjèèjì àti ìjàkan tó tẹ lọ́rùn ìṣòro ni oyè ń sìn tó ẹ̀kún ká máa lọ lọ ẹ̀ that is my only advice ever. ẹ ṣe gan ni sáájọ kí lórúkọ yín sà. Ṣólébọ̀ ok láti ẹnu Mr. Ṣólébọ̀ lẹ ti gbọ́ yẹn o wọ́n ní àwọn fẹ́ self determination fún ilẹ̀ Yorùbá is not secession it is self determination and self determination is a right self determination is a right under the UN Charter law self determination is a right ó làwọn ọmọ Yorùbá ti sọ yẹn o wọ́n ní self determination làwọn fẹ́ Yorùbá nation kò sí kọ́mítà àwọn fẹ́ jù bẹ́ẹ̀ lọ àwọn kì í ṣe jàgídíjàgan Yorùbá nation làwọn fẹ́ ẹ jẹ́ bá a share ìlànà ọmọ Oòduà lórí report live at the Ìsìnkàn roundabout ní Àkúrẹ́ ní Ondo state òun la ti ń report yìí Ìsìnkàn roundabout ní Àkúrẹ́ ní Ondo state òun la ti ń report yìí ẹ jẹ́ bá a share káàkiri ẹ bá a share ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá a share ẹ share káàkiri tó máa ṣe díẹ̀ nsìn a máa cut live video yìí so tẹ́lá bá ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí máa stream live láwọn bẹ̀rẹ̀ sí máa stream tábà sí máa ṣe ìwọ́de máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé ilẹ̀ Oòduà gangan òun la fẹ́ Yorùbá nation kò rẹ̀ sí nǹkan mi jù bẹ́ẹ̀ lọ we want to be in our own space governing ourselves kó táwọn ọmọ Yorùbá fẹ́ ṣe láwọn ọmọ Yorùbá ṣe tú jáde lẹ́ẹ̀kan tí mo fi hàn yín èyí tí ń pọ̀ títí tẹ́lẹ̀ lọ èrò máa pọ̀ sí ni ẹ̀rìbọ̀ yẹn ń du flag tó ń du portable flag olórí tó ń wave yẹn káàkiri àwọn èèyàn wà mí báyìí live. wọ́n ti dá gbogbo ẹ̀rú bẹ́ẹ̀ yóò tán. ó wà níbi kílódé àwọn ọlọ́pàá yìí. láìpẹ́ yìí sàmà kọ́ọ̀tì live video yìí àmàtọ́wá ti wá fẹ́ bẹ̀rẹ̀ rally afresh a máa ṣe live video míì ẹ̀rí bàbá wa ló ń jó pẹ̀lú flyer yìí òyìn ni bàbá wa ń dùn pé Yorùbá nation làwọn fẹ́ ọ̀ọ́dẹ̀ fọ́ọ̀sì wọn wá síta wọ́n wá síta finú fẹ́ dọ̀ ni ẹ̀ẹ́dàwà náà jáde a sì wà ní Ìsìnkàn roundabout. Thank you.